fẹ́ gbé wò lénìí ni pé okay a ti bi àwọn àáfàá wípé kí tiẹ̀ Islam yìí kí ló kọ́ wa nǹkan ni Muhammadu kí ni nǹkan tí ó jẹ́ pé a ò ní tẹ́lẹ̀ tí ó mú wá kò sí wọn ò rí nǹkan kan sọ so gbogbo àjẹsí rí pé gbogbo àwọn Quran àti rí pé trash ni tissue paper gan ó wúlò ju Quran lọ tissue paper ṣe bẹ́ẹ̀ ṣe lè lo ń tọ́lẹ̀ Quran kò wúlò so ìwé àti èèyàn bá fẹ́ fi koná so kò wúlò rárá so nǹkan tá a fẹ́ gbé wò lénìí tá a fẹ́ check ni pé a kàn tiẹ̀ rò pé kí làwọn nǹkan tí Islam tiẹ̀ tó mú wá táwa lè pẹ̀lú bá ti ṣe ń ṣe bílẹ̀ bá ti wọn bílẹ̀ Yorùbá ṣe rí tẹ́lẹ̀ so kí ni Islam mú wá so kí ni nǹkan tó mú wá sílẹ̀ Yorùbá so a kàn gbìyànjú a ṣáà highlight nǹkan bíi kò pọ̀ púpọ̀ náà bóyá bíi 10 sí 11 tí ó jù bẹ́ẹ̀ lọ but a kàn mú bíi 10 sí 11 tí Islam mú wá so tí n bá ṣe ń kà mú máa list ẹ̀ sìn so tá bá ti wá bẹ̀rẹ̀ a máa ṣàlàyé ẹ̀ ní kọ̀ọ̀kan a máa mú kọ̀ọ̀kan àwa náà dẹ̀ lè máa rí i pé a dẹ̀ máa fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ nǹkan yìí gẹ́lẹ́ ni Islam mú wá ẹ jẹ́ máa bá wa power tap so ìgbà tá a wo number 1 nǹkan tí Islam mú wá òun ni colonization ó wá láti wá colonize wa number 2 òun ni slavery colonization yẹn rí pé ó máa gba èdè so it's part of colonization number 2 òun ni slavery ìkónilẹ́rú number 3 òun ni mental slavery ìkónilẹ́rú ọpọlọ ìyẹn tún burú ju slavery lọ number 4 òun ni hatred pé ká kórìíra ara wa Islam ló mú wá number 5 child marriage ká máa fẹ́ àwọn ọmọ píníṣín Islam ló mú wá gbogbo àwọn nǹkan ìyá ò kí ń ṣe tẹ́lẹ̀ kò sí nílẹ̀ wa number 6 òun ni ìpànìyàn unaliving ká máa pààyàn kínú yín tún máa dùn mi ò rí ibi tí wọ́n ti ń pààyàn kan tún máa sọ pé àwọn ń gbé Ọlọ́run tóbi ìbẹ̀rẹ̀ máa ti mọ̀ pé Allah kò kí ń ṣe Ọlọ́run tán bá máa pààyàn wọ́n á máa ṣe Allahu Akbar so Islam ni ó mú wá number 7 òun ni cross dressing ẹ̀rí Bobrisky tí ó ń waṣọ obìnrin àbí ráwọn ọkùnrin tó ń waṣọ obìnrin àbáwọn obìnrin tó ń waṣọ ọkùnrin Muhammadu ni Islam ni ó mú wá Muhammadu ni ó kọ́ wọn láwọn nǹkan yẹn number 8 ní ká máa fẹ́ ẹyin tó bá ti gbé wọlé kó mute mo ti jẹ yín mo jẹ́ yín bọ́ number 8 òun ni pé Islam kọ́ wa pé a lè fẹ́ ọmọ wa tá a bá gbàtọ̀ ṣe mọ̀ pé nílẹ̀ Yorùbá ọmọ tí èèyàn bá gbàtọ̀ ọmọ ẹ̀ ni so Islam sọ pé ìyàwó ọmọ yẹn a tún lè fẹ́ bí pé ká gba ìyàwó ọmọ wa Islam ni ó mú wá number 9 òun ni terrorism àwọn agbésùmọ̀mí kọ́ máa pààyàn bí pààyàn lọ́hùn jagun bí jagun lọ́hùn kí ìlú má nísinmi kó má sí fọkànbalẹ̀ ìfòòró níbí lọ́hùn kọ́kàn anybody má balẹ̀ Islam ló mú wá sí ilẹ̀ wa ilẹ̀ Yorùbá kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá number 10 stealing ká máa jalè Islam ni ó mú wá torí nílẹ̀ wa tẹ́lẹ̀ tẹ́ ẹ bá gbé iṣu lẹ̀ tẹ́ fi òǹkà ẹ̀ síbẹ̀ wọ́n ti mọ iye tán fẹ́ tà kò sí nǹkan tó ń jẹ́ tálẹ́nì yìí so Islam ló mú wá pé kí a máa jalè olófìdí ẹ̀ múlẹ̀ pé ẹ lè jalè tẹ́ bá yẹ kẹ́ ṣáà tẹ́ bá ti gbìyànjú àti fọwọ́ kan òkúta Saudi gbogbo máa dáríjì ọ̀dọ̀ wa tẹ́lẹ̀ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ 11 kí ó pọ̀ jù yẹn lọ but number 11 kákan dúró síbẹ̀ òun ni domestic violence kí ọkọ wò ṣùnṣùn kó gbàtí fún ìyàwó ẹ̀ kó lù ìyàwó ẹ̀ nílùú bàrà Islam ni ó kọ́ wa pa á lè ṣe bẹ́ẹ̀ so ẹni tó bá sọ pé gbogbo nǹkan tá a sọ pé kò rí bẹ́ẹ̀ ó lè tá a bá sọ̀rọ̀ tán ó lè send request Islam ló kọ́ wa so ká wá bẹ̀rẹ̀ ní kọ̀ọ̀kan so tí n bá ṣe ń kà ní bóyá bíi 2 àbí 3 ń bẹ̀ má ṣe ń kà ní èdè Gẹ̀ẹ́sì so olówó Èkó a máa bá wa tú ní èdè abínibí
so tí wọ́n bá ní àlàyé tí wọ́n fẹ́ ṣe lórí ẹ̀ láti fìdí nǹkan tá a sọ yẹn múlẹ̀, wọ́n á ṣe. So tèmi náà bá ní àlàyé tí mo fẹ́ ṣe lórí ẹ̀ láti fìdí nǹkan yẹn múlẹ̀, màá sọ. So àkọ́kọ́ òun ni a pè ní colonization. So ẹ lè máa wo, ẹni tó ń gbọ́ wa lè máa wò pé kí ni ìtumọ̀ colonization. So mo máa sọ ní èdè Gẹ̀ẹ́sì, máa kà ní èdè Gẹ̀ẹ́sì. So olówó Èkó á bá wa tú ní èdè abínibí. So what is colonization? Kí ni ó ń jẹ́ kí wọ́n kó ni lẹ́rú kó fi tipátipá mú nísìn? Only colonization is the act of taking control of an area. Nǹkan tó ń jẹ́ kó fi tipátipá mú yín sìn ni pé kí wọ́n wá sílùú yín, kí wọ́n dẹ̀ gba àwọn ìlú yín lọ́wọ́ yín. Or a country that is not your own. Àwọn tó wá yẹn, ìlú yín ò ṣèlú wọn, wọ́n á wá gbà ìlú yín lọ́wọ́ yín, wọ́n á máa darí ìlú yín. Especially using force. Wọ́n wá máa lo tipátipá fi máa darí yín. And sending people from your own country to live in their country. Wọ́n wá yan àwọn kan láàrin yín tí wọ́n ti sọ di mùmú bíi tiwọn. Àwọn mùmú yẹn wọ́n wá fi sáàrin yín pé ẹ̀yin ni kẹ́ máa darí wọn o. Ìwọ Imam Morikas, ìwọ Imran Eleha máa darí wọn. Ìwọ Sharafadeen Ẹlẹ́nu Wíwọ́, ó yá ẹ máa darí àwọn ará bíi, kẹ́ máa kọ́ wọn lédè wa, kẹ́ máa kọ́ wọn níṣẹ́ wa. Ẹ tẹ̀síwájú. So nǹkan tí à ń pè ní colonization nìyẹn. Tá a bá fẹ́ wo bóyá example, that's what I fẹ́ cite example colonization. Ẹ jẹ́ ká wo àwọn northern part of Africa. A dẹ̀ tún lè wo àwọn, a lè wo ilẹ̀ Haúsá náà lọ́dọ̀ wa. Tẹ́ bá wo northern part of Africa, Morocco, Egypt, Libya, àwọn ìlú bẹ́ẹ̀ tó wà ní apá òkè yẹn and north, ẹ rí wípé àwọn Àràbù yìí ló ń gbé bẹ̀. Àràbù kọ́ ló nílẹ̀ o. Wọ́n wọbẹ̀ tógun with force. Wọ́n dẹ̀ ṣe kí ni? Wọ́n clear gbogbo àwọn tó wà níbẹ̀. Wọ́n pa àwọn tó lè pa, àwọn tó lè sá kúrò nílùú yẹn, wọ́n lé wọn pa. Wọ́n dẹ̀ gba ilẹ̀ yẹn lọ́wọ́ wọn. Wọ́n dẹ̀ ń gbé bẹ̀. Islam ni ó mú wá. So ìyẹn number 1. So ẹ ká wá lọ sí number 2. Ìyẹn ni slavery tí Islam mú wá. What is slavery? Now, wọ́n ní ẹ máa gbọ́, a situation where one is deprived of personal freedom. Wọ́n ní kí ló ń jẹ́ ìkónilẹ́rú? Àkọ́kọ́, nǹkan tó máa gbà yín tó jẹ́ pé ẹ ní ààyè àti sọ̀rọ̀ abẹ́fẹ́ dún, ẹ ní ìyọ̀ǹda. And is forced to serve another person. Wọ́n á máa fi tipátipá mú yín, wọ́n á jẹ́ ọ̀gá yín, wọ́n á jẹ́ ọmọọṣẹ́ wọn gẹ́gẹ́ bí ẹrú, wọ́n á máa lò yín nílò omi òjò. Islam ni ó mú wá. Tẹ́ bá rí àwọn sheik, àfà, gbogbo àwọn ọmọlẹ́yìn wọn, wọ́n ti kó wọn lẹ́rú. Kò jẹ́ kí àwọn ìmáàmù wọn wé gèlè ńlá sórí, káwọn ọmọlẹ́yìn wọn máa wọ bàtà. Àwọn ìmáàmù yẹn á dẹ̀ máa lọ London lénìí, Canada lọ́túnla, ẹbí tí wọ́n á máa kàwé l'Amẹ́ríkà. Bọ̀ àwọn ọmọ tó kó lẹ́rú yẹn wọn ò ní wọ bàtà, wọ́n wá wé gèlè oríṣiríṣi, wọ́n á di ọ̀pá mú. Ara kò ní lẹ́rú bẹ́ẹ̀ ni. Wọ́n máa rí kiri bí ìsìgìrì alápẹ̀lẹ́kún. So ìkónilẹ́rú nìyẹn. Now ẹ máa dé o, number 3 tí Islam tún mú wá. Eléyìí tí ẹ ló wá le jù. Òun ni à ń pè ní mental slavery. Mental slavery ni ìkónilẹ́rú ọpọlọ. Now kí ni nǹkan tí wọ́n ń pè? Ẹ máa gbọ́ ní mental slavery is worse than bodily slavery. Wọ́n ní ìkónilẹ́rú ọpọlọ yìí ó tún wá le, ó burú ju àwọn tí wọ́n mú tí ẹ̀ ń rí pé ọ̀gá tó mú rè tẹ́ ẹ̀ ń rí wọn sójú, wọ́n lóun ló le jù. When we are so conditioned by a person or a group or an idea or ideology. Tí wọ́n bá ti fi nǹkan kan mú yín síbì kan nípa pé bí wọ́n mú òye kan wá pé báyìí ni kẹ́ ṣe o, àbí àwọn kan wá báyìí pé nǹkan báyìí ni kẹ́ ṣe, nǹkan yẹn ló máa ṣe. So ń bí ni wọ́n ò ní ro èrò méjì àbí mẹ́ta. Tó bá kọ́ pé inú náà ló ń lọ, wọ́n á nínú náà lọ́wọ́n lọ, ìwé ti sọ fún wọn. Ọpọlọ wọn ò ní lè dá ṣiṣẹ́. Ẹ tẹ̀síwájú. That we are unable to think for ourselves. Tó jẹ́ pé wọn ò ní lè ronú fúnra ara wọn, wọn ò lè dá ro nǹkan tó sọ̀rọ̀. Kùránì ló kọ́ wa bá ṣe máa wẹ̀ fókù wa, Kùránì ló kọ́ wa bá ṣe ń jẹun, Muhammadu ló kọ́ wa bá ṣe ń rìn. Bíi pé tí ìwé tó dé, àwọn ìyá wọn, bàbá ńlá wọn ò máa dá ro rí.
ọpọlọ wọn ti kún wọn lọ́pọlọ ẹrú ló fà á. Ẹ tẹ̀síwájú. To the extent of being unable to distinguish right from wrong. Débi pé wọn ò ní lè dá ronú láti mọ nǹkan tó da àti nǹkan tí ò da, wọn ò ní mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì. Ìwé yìí lọ́ fi máa sọ̀rọ̀. Àdìsí ní pé a gbọ́dọ̀ ya fọ́tò, àdìsí ní tá a bá ya fọ́tò a wọ̀ ọ́nà, àdìsí ní pé tó kú wa bá kú a gbọ́dọ̀ ké, tá a bá ké tá a wá ń ṣe wọn á máa nà òkú wa, wọn ò ní lè dá ronú mọ́. Ẹ tẹ̀síwájú. We remain mental slaves when we are ignorant of the true causes of the problems. Tó jẹ́ pé wọ́n á wà níwà ẹrú yẹn títí láéláé torí kò sí nǹkan tó lè dá ṣe mọ́, ìwà ẹrú náà ló máa wà. Now, when we are unable to we are ignorant of the true causes of the problems and sufferings, or when we are deluded with persons, events, and ideas in our lives. Nǹkan tó fa ìtọ́ fi wà ní àyè tó wà tó jẹ́ aláìmọ̀kan yẹn ni pé wọn ò lè dá ronú mọ́ torí nǹkan tó ti fi mú wọn yẹn ó ti jẹ́ kó wà láàyè bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ló máa wà bọ́dẹ̀ ṣe máa wà náà nìyẹn torí wọn ò lè dá ronú pẹ̀lú ọpọlọ wọn mọ́. So àwọn tẹ́ bá tẹrí tó yẹ pé wọ́n máa ní alukuran sọ fún wa inú Ọlọ́run sọ inú Allah sọ fún wa inú alukuran wípé inú Quran chapter kìnnìkan ó ní ká yé ṣe kìnnìkan. That person is suffering from mental slavery. Kò lè dá ronú. You won't be able to know the right from wrong. Nǹkan tí ìwé yẹn bá sọ bó tilẹ̀ jẹ́ pé ó wrong òun ni wọ́n máa sọ pé ó right. Torí pé wọ́n ti kó ẹlẹ́rù ọpọlọ ó lè dá ronú. Nílẹ̀ Yorùbá a normal person mọ̀ wípé kò tọ̀nà láti fẹ́ ọmọ kékeré. Àmọ́ Kùránì sọ wípé o lè fẹ́ ọmọ kékeré. So irú ẹni bẹ́ẹ̀ tó bá lọ fẹ́ ọmọ kékeré ṣe mọ̀ wípé ideology Islam yẹn wọ́n ti kó lẹ́rù ọpọlọ, kò lè dá ronú, kò mọ nǹkan tó tọ́ sí nǹkan tí ó tọ́. Ìwé ló ń ronú fún. Nǹkan tó ń pè ní mental slavery nìyẹn. Wọ́n dẹ̀ ohun dẹ̀ ni ó ń ṣẹlẹ̀ ní Islam ló mú kinní yìí wá. Àwọn èèyàn wa ò lè ronú mọ́. Bá a ṣe ń sọ fún wọn wípé kò sálùjọ náà, kò sí náà, irọ́ ni, wọn ò lè dá ronú. Wọ́n sì máa bìí pé kinní yẹn wà, ìwé ìsọpọ̀ wà, ìwé ìsọpọ̀ wà. Ìwé ń sọ fún wọn pé tán bá ti kú wọ́n máa jẹ̀yà nínú sàárè. Wọ́n sì ń believe pé lóòótọ́ táwọn bá kú àwọn máa jẹ̀yà nínú sàárè. Ta ló fẹ́ wá bá ẹ ìwọ tó ti kú tẹ̀mí ẹ ti lọ? Ẹ mọ̀ ìwé yẹn ló ń ronú fún wọn. Wọ́n ti kó wọn ní ẹrú ọpọlọ, wọn ò lè dá ronú mọ́. Ìyẹn le ju real slavery lọ. Nígbé kan kóyàn lẹ́rú pé ìwé àjókòó báyìí lọ síbì. Mental slavery yẹn tún le jù lọ. Òun lèèyàn máa fi ṣiṣẹ́ ọdún 3 tó dẹ̀ máa wo ṣùṣù tó máa kó owó ẹ̀ lọ sí Mẹ́kà láti lọ lá òkúta nítorí pé àwọn kan sọ fún ẹ wípé ibẹ̀ ni tó bá ti wá síbẹ̀ àdúrà ẹ máa gbà. Ẹrú ọpọlọ ni. Torí tó bá yẹ kó lè dàrónú ni ó yẹ kó lè wò pé mo wà ní ìlú mo bá mo ṣe máa wá fowó mi lọ sí ìlú kan wá fi yí òkúta po láti wá tọ́ òkúta lá láti má sọ̀kò fowó òkúta. Ẹ mọ̀ á lè ronú àmọ́ wọ́n ti kó wọn ní ẹrú ọpọlọ, kíní yẹn le fún wọn. Dé pé tẹ́ bá tún bá wọn sọ wọ́n tún lè sọ dìjà mọ́ yín lọ́wọ́. Ẹrú ọpọlọ ni. Ó le gan. So ká bọ́ sí number 4. Yes. Quran lẹ kàyà bí. Ṣé tí mo no àwọn nǹkan tí ó Islam mú wá náà là ń sọ náà. Sọ bí wọ́n ṣe kó wọn ní ẹrú ọpọlọ láì fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn ní ọwọ́ lójú ò máa rí tó jẹ́ pé wọ́n ti fi ìwé dé wọn débi pé tẹ́ bá dẹ̀ fẹ́ dá wọn mọ̀ àwọn ló máa ń tẹ̀lé, wọ́n máa ń yára tẹ̀lé gbogbo nǹkan tí Kùránì bá sọ. Nǹkan tó wà lórí wọn máa jẹ́ nǹkan tí ò dá ló máa rò. Tẹ́ bá fẹ́ dá wọn àti mọ olé wọn ò lè dá ṣèwádìí fúnra wọn. Wọ́n á sọ fún pé Kùránì ní kàn wọ́n wá ìmọ̀ bó ìmọ̀ tó gbúdọ̀ wà kò gbúdọ̀ ju nípa Islam lọ. Wọn ò fẹ́ mọ̀ nípa ìmọ̀ rírọ technology, ìmọ̀ ìjìnlẹ̀ science, gbogbo orí wọn ò ju Kùránì àdìsí lọ. Lárúbáwá àlùjọ náà inú náà wọn ò lè ro nǹkan mí yàtọ̀ sí nǹkan yẹn. Wọ́n fi ìwọ̀n sí ọpọlọ wọn. Wọn ò gbúdọ̀ ronú kọjá Islam. Tó bá fẹ́ lọ ronú tó bá ti yàtọ̀ sí Kùránì wọ́n á tún padà
kùránì ní mi gbọ́dọ̀ ṣe so nǹkan kan ń ṣe kùránì. ó mà sí o tọ́ bá fẹ́ ronú tọ́ bá fẹ́ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. tọ́ bá fẹ́ ronú sí right way kíní kan máa sọ fún wọn pé kíní no kíní kò right inú náà ló fi ń ṣeré yẹn ẹ get ẹrú ọpọlọ ni ó ti bayé wọn wọ́n jẹ́ ti sọ wọ́n di àgékù ejò. wọ́n ti di zombie bólówó èkó ṣe sọ lẹ́ẹ̀kan yẹn hàn pé zombie á kàn máa lọ bí tán bá tì sí ni wọ́n ti dè wọ́n client ni wọ́n àwọn arab tí wàá fi ìwé de ọpọlọ wọn wọ́n ti sọ wọ́n di mugun. So number 4 òun ni hatred ìkórìíra. ìkórìíra kọ́mọlẹ́mí ìkórìíra sẹ́ni tí ò bá ti ṣe ẹ̀sìn. tẹ bá wò tẹ́lẹ̀ nílẹ̀ yorùbá à ń kórìíra ara wa à ń nífẹ̀ẹ́ ara wa tí ilé ìbá ń ṣe lé a máa bá ṣe tóun bá ń ṣe a máa bá ṣe oníkálukú àjọ ń fìfẹ́ lò. Kété kílẹ̀sìn dé fún báyìí a bẹ̀rẹ̀ sí kórìíra ara wa nǹkan eléyìí ní ìwé yìí sọ pé kó má ṣe báyìí ó ní kó má bá wọn lè ṣe o ẹlẹ́bọ ni wọ́n àwọn ẹlẹ́bọ yẹn má bá wọn ṣe o àfi kẹ́ paná adébọrẹ́ o a fẹ́ paná adébọrẹ́ o tẹ báyẹ̀ tí ń gbọ́ pé ẹ fẹ́ paná adébọrẹ́ ìtumọ̀ ẹ̀ mo ti sọ fún wa ìtumọ̀ ẹ̀ ní pé ẹ pa yorùbá rẹ́ but wọn ò fẹ́ sọ fún yín pé ẹ pa yorùbá rẹ́ wọn ò pé ẹ máa já náà fi ń lo ẹ paná adébọrẹ́ torí ìran yorùbá lẹ́lẹ́bọ so tẹ bá sọ pé ẹ paná adébọrẹ́ yorùbá ni wọ́n fẹ́ parẹ́ àwọn fúlàní dẹ̀ ni wọ́n. So kí ni wọ́n tún mú wá number 4 hatred. So irú hatred yìí ẹ jẹ́ ká gbé Quran jáde kí a kà kí a lè fìdí ẹ̀ múlẹ̀ a kàn máa mú bóyá verse bíi méjì mẹ́ta ká mú jáde ká wo nǹkan tí àwọn Quran yẹn sọ káwa náà wá wò ó pé ǹjẹ́ ṣé ìfẹ́ ni àbí ìkórìíra ẹ̀yin náà ẹ jẹ́ kí n gbé Quran 9:29 Quran 9:123 and Quran 3:28. bá ṣe sọ̀rọ̀ ẹrú yẹn nípa colonization slavery mental slavery yẹn a ní àdìsí tó sọ̀rọ̀ nípa ẹ̀ka yìí. ẹ fún mi láti díìsì yẹn ṣebí tó oníṣẹ́. ok tó ní àwọn muslim ní àwọn èèyàn tó dáa jù pé a dẹ̀ fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn lọ́rùn wá tó fi gba Islam so kọ́rọ̀ èèyàn lè mọ̀ pé a ká lè bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ tó lọ sí àwọn ibi tá à ń lọ so tabade madisi yẹn jáde òun ló sọ̀rọ̀ láti number 1 dé number 3 àlétẹ. kéèyàn kan tó fi mú àdìsí ms tẹ bá ti kà á ní English àti Yorùbá ẹ jí kí ọba Sùlánì bá wa kà á ní Arabic àárí ìwàlẹ̀ sí bíbá Yorùbá wa bá wa tún ní Yorùbá torí ìkan yẹn náà wà òkè kan máa wò pé English lásán làkan kà kan máa gbọ́ èdè àràbù èdè tó lápọ́nlé létí àwọn ẹrú èdè Arabu èdè Lárúbáwá ẹrú ẹ mọ nǹkan yẹn wọ́n ti fi affect ìran wa ó ti pọ̀ jù so mi blame àwọn bàbá wa kan àbí àwọn brother wa kan tó ti wò pé Islam ibi tí wọ́n bára wọn ní so Islam yẹn wọ́n ti fi dẹ́rù bà àwọn èèyàn gan-an débi pé ẹ máa rí àgbàlagbà tẹ máa wò ó pé àwọn ẹkẹlẹ yìí ní ọpọlọ tó yẹ pé kò sí empty bar ẹ ní kò sí kankan bẹ́ẹ̀ so a máa continue náà ni níjọ́ kan ayé ọmọ tí wọ́n lóye ọmọ tó ń sunkún ó dẹ̀ yé iye ẹ̀ náà tó rẹ̀ dákẹ́ àwa tá à ń sọ̀rọ̀ nǹkan tá à ń sọ ó yé wa so a dẹ̀ fẹ́ kó yé ẹ̀yin náà pé ẹ̀sìn Islam yìí kò ní kankan tó wá ṣe nínú gbèsè ayé wa ju pé ó wá kó wa lẹ́rú lọ ẹ̀yin náà ohun tí Islam sọ wá dà tẹ́ ẹ̀ bá dẹ̀ ń ṣe nǹkan kódà Yorùbá jí kó yé wa pé àdúgbò tó bá gbé láàrin ọdún mẹ́wàá tí ò bá sí ìyàtọ̀ kan tó dé bá change àdúgbò yẹn tún lọ gbé àdúgbò míì àti bí 200 years tá ti ń ṣe ìsìláàmù ẹ̀sìn àràbù ẹ̀sìn àwọn lárúbáwá kí ni nǹkan tí nǹkan yìí fún wa kí ni àṣeyọrí tó dé bá wa kí làgbéga tó dé bá wa ẹ wo orí burúkú òfò àdánù tí ìsìláàmù kó wá bá wa nílẹ̀ Yorùbá ó sọ wá dọ̀lẹ kí nǹkan sọ yẹn di ọ̀lẹ gan orí burúkú tó tó sí láyé yìí ó sọ wá di ìran tí ó lè dánú rò mọ́ ó sọ wá di ẹrú Islam wá sọ wá di dìdìrìn àwọn ọmọ aládé àwa ń sọra wa di èèyàn yẹpẹrẹ nítorí owó ẹlòmíì lè ta ìyá rẹ̀ nítorí owó níbi tí Islam bá yé àwọn èèyàn jẹ́ dó kò jí ká mọ yìí kò jí ká pọ́n àgbàlagbà lé mọ́ kò jí ká mọ rísìn tá fi wálé ayé gan ó kọ̀ dọ ọpọlọ wa báyìí ó dorí ọpọlọ wa kó doni Ọlọ́run á bá wa ṣe o ẹdẹ kẹronú ẹ̀yin ẹdẹ ń gbọ́ wa ẹ bá wa ṣe ẹrẹ kó délé kó dóko
ẹ má káwọn ọmọ yín lọ lé kéwú mọ́. Táwọn ọmọ yín bá ti skul dé nírọ̀lẹ́ ẹ jí kán ṣeré nú àdúgbò. Tó bá yẹ pé ibiṣẹ́ lè bá wà ní kán wá bá yín ibiṣẹ́ kán ṣeré ìrọ̀lẹ́ kẹjọ máa lọ́lé. Tẹ́ bá dẹ̀ bá pé iṣẹ́ lílò lẹ́ bá ń ṣe ni ẹ jí káwọn ọmọ yín ṣeré nú àdúgbò. Tó bá di lálẹ́ kán jẹun kán sùn. Ẹ má kó wọn lọ lé kéwú mọ́. Ẹ kó àwọn ọmọ yín kúrò nílé kéwú kò jù báyẹn lọ. Ẹ ṣé gan. ẹ ṣe àkànbí. Alright, ẹ ṣé. Àkànbí bẹ́ẹ̀ mẹ̀ sí ń fẹ́ ka àdìsí mo fi àwòrán kan ránṣẹ́ sí yín. ọmọ ẹgbẹ̀rún kan ẹlẹ́nu wíwọ́ sẹ́gbẹ̀ Sharafadeen tó máa ń sọ pé Arab level irọ́ lásán yìí ó ti ṣe wáàsí tó ka àdìsí kan pé Allah ní kọ́ mọ̀mọ́ ya fọ́tò òun náà sìn ó dìdí dúró dáadáa tó ṣakọ ya fọ́tò. Ẹ tẹ̀síwájú ms. Alright, hadith tá fẹ́ kà ní Sahih al-Bukhari 4557 tí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé Islam ni ó mú colonization, slavery and mental slavery tó mú wá sí ilẹ̀ wa. Ó ní narrated Abu Huraira. Abu Huraira ṣàlàyé pé The verse, ìwé tó sọ̀kalẹ̀. You true Muslims are the best of peoples ever raised. Àwọn Mùsùlùmù òótọ́ ni àwọn Mùsùlùmù tí wọ́n tọ́ tó jẹ́ pé nítọ́ dáadáa ni nínú àwọn èèyàn. This means that Lè túmọ̀ sí pé the best of peoples for the people. Àwọn Mùsùlùmù ló dáa jù nínú àwọn èèyàn tó ń jẹ́ èèyàn tó wà. As you bring them with chains on their necks till they embrace Islam. Tí wọ́n fi mú wọn pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ní ọrùn dé títí tí wọ́n fi gba ẹ̀sìn Islam. Ẹ̀sìn tó ń ṣe ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ló fi mú yín ẹ̀yẹ wèrè. So kẹ́ ẹ lè rí i pé Islam òun ló mú nǹkan tá a sọ yìí ló mú wá. So number 4 la wà ní pé òun ló mú ìkórìíra hatred òun ló mú wá. Kí ẹ ṣe kàkà ńlá gbá wà. MS ẹ máa kàn lárúbáwá MS ẹ kàn gbé Àkànbí yẹ kákànbí tóbi. Tẹ́ bá mọ̀ nǹkan tá a sọ nípa colonization, slavery, mental slavery tá a sọ pé nǹkan tí wọ́n bá sọ wọn olórí ẹrú bá sọ lọ́wọ́ ọmọlẹ́yìn á máa ṣe. Ṣé mọ̀ pé kan nínú àwọn olórí ẹrú ni ọmọ Sharafadeen yìí tó ń láti máa sọ pé àwọn ọ̀gá ọ̀hún láti Saudi Arabia ti pa àwọn láṣẹ pé àwọn ò gbúdọ̀ ya àwòrán ìyẹn fọ́tò òun ló gbé igi dání yìí tí wọ́n fún ní ẹ̀bùn ní Saudi Arabia tí wọ́n fún lówó pé ó ṣe òkú iṣẹ́ tó ń ṣe fún wọn tó ń bá wọn gbé èdè ọ̀wọ́n ga àṣà àti ìṣe ọ̀wọ́n Saudi tó ń bọ̀ wọ́n gbé ga ìgbà tó wá ń fún lóríyìn tí wọ́n fún lámì ẹ̀yẹ fọ́tò tó ń sọ pé bàbá ọ̀wọ́n Allah tó jẹ́ lórí ẹrú ọ̀wọ́n ní káwọn máa yà òun ló yà ẹ́ ó dúró dáadáa tó mọ̀ pé wọ́n fẹ́ yàwòrán òun ni nǹkan tá à ń sọ fún wọn yẹn ẹrú tẹ̀ ń tẹ̀lé wọn nìyẹn tẹ̀má ní àáfàá mi sọ pé ṣéèkì mi sọ pé Muhammadu sọ pé Jubril sọ pé Allah sọ pé là ń sọ fún yín pé kẹ má jádọ̀rùn mọ́tọ́ irọ́ lásán ní Islam. Ẹ tẹ̀síwájú ọba Ṣọlá. MS ẹ rí gbé àdìsí yẹn padà wá fẹ́yìn tẹ́ ẹ bá mọ bọ̀bọ́ tó dó láàrin tó wọṣọ bí àǹjọ̀nú yẹn bí Sìgìdì Allah òun náà ń pè ní Sàràfà arẹ́mú sọ̀rọ̀ Arab level ọmọkọ́mọ ọmọ òsì tí kókùmọ̀ bá yá ẹ̀ ni kò ní láárí ojú ọmọ 35 years lọ ẹwọ ohun tó sọ̀rọ̀ ẹ̀dá arúgbó ó wá dàbí arúgbó ọjọ́ kò ní gẹrun kò ní wẹ̀ kò gẹrun gbọ̀n kò ní lẹ́ṣẹ̀ ni onítọ̀hún bá gẹrun gbọ̀n ẹ̀ṣẹ̀ ni òun lórí rádaràda yìí. ẹ wo dàbí àkísà nulẹ̀ àfi bí ẹlẹ́wọ̀n. ó bí wo gan ló ń fẹ́ àwọn dìdìrín yìí níyàwó ẹni òbí yẹn ṣe rí kò farun abẹ́yá kò farun ẹpọ̀n kò ń wẹ̀ kò ń fọ gìgísẹ̀ ẹnu yọ̀dọ̀yọ̀dọ̀ aránmú sọ̀rọ̀ dìdìrín lórí pẹ́ lọ kọ́ èdè elédè ẹ wá sọ̀rọ̀ ayíǹdì kan bàbàrà orí yìí ò pé ẹ̀yin ìran wa náà ni èyí tó kàwé nu yín yọmọ tẹ̀lé àwọn dìdìrín yìí kiri kí lẹ fẹ́ achieve látara àwọn wèrè yìí ọlọ́pọlọ lílọ àwọn ẹranko tálàbá tàdá tó yẹ ká fi ra mọ̀ọ́lú tá làwọn eléyìí àwọn èèyàn játijàti. àwọn sálàfí 1990 nu. ẹranko ẹ bá àfàsọ̀lá gbé àdìsí kan bá kájàre. tó bá máa sọ̀rọ̀ àwọn ọmọ sọ̀rọ̀ ìjẹ́ sọ́tọ́ ká ya fọ́tò ní ìsìláàmù kò tọ́ rárá kò tọ́ gbọ́dọ̀ ya fọ́tò ní ìsìláàmù wèrè ẹ̀dẹ̀ ti lọ ya fọ́tò nsìn ọmọ àlè.
kí gbogbo nǹkan táwọn ẹlẹ́bọ ṣe náà lọ Yeah, ń lò. Ẹgbẹ́ òsókè Ọbaṣọlá. àdìsí portray Kùránì kan tí ó ní kuntum khayra ummatin ukhrijat linnas. Ó wá parí ẹ̀ pé ta'muruna bil ma'rufin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àyà Kùránì yẹn ṣe lọ nìyẹn. So ibẹ̀ ni wọ́n wá lọ wá kí ni àdìsí yìí sọ nípa rẹ̀. So làdìsí fi wá gbé wá pé wọ́n gba àdìsí wá látọ̀dọ̀ Sufyan. So Sufyan náà sọ pé ó ń gbà látọ̀dọ̀ Abu Huraira. So kí a má fa ọ̀rọ̀ gùn. So lanatullahi alayhi. So ègún ìyà Allah kó máa bá gbogbo wọn. So ó ní kuntum khayra ummatin ukhrijat linnasi. Máa bẹ ní ẹni tó lóore Ọbaṣọlá ẹ nínú má ìjọ bínú, ó dà pé ukhrijat linnasi tí wàá máa mú àwọn ènìyàn jáde. Ọbaṣọlá Yusufu Túndé kan wà níbí bóyá ọmọ àràbù ni kó wọn bá yín tu kọ́rẹ̀ yín lọ́wọ́ kọ́kọ́ máa wà níbí bàyí lásán bíi sìgìdì alá. kò lè tú ó lè fẹ́ sọ̀rọ̀ yẹ kí Ọbaṣọlá máa tú lọ. Àbọ̀ wọ́n ní kọ́là khayra nasi linnasi. Iná ni pé ẹni tó lóore nínú àwọn èèyàn òun náà ni fún àwọn ènìyàn tátúbì ń fi sàlásìlì. Ẹ lọ máa mú àwọn ènìyàn wá pẹ̀lú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ fi àná kì í lọ́rùn wọn. Àtàyédìhùlú lífìlì ìsìláàmì títí tí wọ́n fi máa gba ìsìláàmù. So ẹ máa ti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ bọ̀ wọ́n lọ́rùn. Ìyẹn ni wípé ẹ máa fọ́ọ̀sì kínní yẹn lé wọn lórí títí tí wọ́n fi gba ìsìláàmù sẹ́pẹ́ tí wọ́n ti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ bọ̀ lọ́rùn. So sẹ́wọ̀n pé kò lọ́pṣàn. So n tí àyà Kùránì yẹn sọ wàládìsí yẹn wá ṣàlàyé. so gbogbo wa rí báyìí wípé Islam ni ó mú ìkónilẹ́rú tipátipá tìkúùkù òun ló mú wá. Àwa náà dẹ̀ rí wípé up till now títí di èní yìí wọ́n sì ń ṣe the same thing, wọ́n sì ń kó àwọn èèyàn lẹ́rú. Wọ́n á gba èdè wọn, wọ́n á gba ìmúra wọn, wọ́n á gba àṣà wọn, everything nípa wọn wá sọ pé kò dáa àfi ti àràbù ni ó dáa. Àwọn wèrè tó dẹ̀ jẹ́ àwọn àáfàá tó jẹ́ agbódegbà fáwọn pípù yìí wọ́n mọ̀ bọ̀ torí pé àtijẹ àti pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà Fúlàní ni wọ́n. Ọ̀nà bó ṣe máa gba ilẹ̀ Yorùbá òun ni wọ́n sáré ẹ̀, àmọ́ Ọlọ́run ò ní fún wọn ṣe. Láyé ń sọ pé èèyàn ọmọ Yorùbá ẹ fi Islam lẹ̀, ẹ jẹ́ kán mọ̀ ìpọ́ ọmọ Yorùbá ni yín. Ẹ sọ fún wọn pé Islam ilẹ̀ àràbù ló ti wá. Ẹ jẹ́ kán mọ̀ pé Allah ò kì í ṣe Ọlọ́run. Kán máa gbé ẹrù wọn, kán máa gbé nǹkan wọn, kán máa gbé lọ. Àwa ti mọ Ọlọ́run, ká dúró ti nǹkan wa tá a ní. So ìyẹn bó ṣe jẹ́ nìyẹn. A ti fìdí colonization, slavery and mental slavery a ti fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú hadith yẹn. So ẹlẹ́ẹ̀kẹrin a ní ó kọ́ wa ní ìkórìíra, hatred. So ẹ ká lọ sí Quran 9 verse 29 ká wo nǹkan tí yóò sọ. This is Quran 9 verse 29. A ti nífẹ̀ẹ́ ra wa tẹ́lẹ̀ kí Islam tó dé, àmọ́ ńgbà tí Islam dé ó dé pẹ̀lú ìwé ọ̀ràn, ìwé burúkú láti ilẹ̀ Saudi. Ó ní fight those who do not believe in Allah and the ẹ last bá day. àwọn tí ó gbàgbọ́ nínú Allah àti Muhammadu àtọjọ́ kẹyìn ẹ lọ bá wọn jà. Nor comply with what Allah and his messenger have forbidden. Àwọn tí wọn gbà nínú kan tí Allah àti Muhammadu ṣe ní èèwọ̀ ẹ lọ máa bá wọn jà. Nor embrace the religion of truth from among those who were given the scripture. Àwọn tí wọn gbàgbọ́ pé sin Islam ẹ̀sìn òtítọ́ ni nínú àwọn tó fún ní ìwé ẹ lọ máa bá wọn jà. Until they pay the tax, Títí tí wọ́n á fi san owó willingly ìtanràn. submitting, fully humbled. Tí wọ́n á sọ ní pẹ̀lú ìpayà ìbẹ̀rù tí wọ́n á fi dẹni yẹpẹrẹ kẹ yẹ̀yẹ́ wọn. Ẹ jẹ́ bá wa kà ní Lárúbáwá kẹ̀dẹ̀ bá wa tú. Ọbaṣọlá. Yeah. Ẹ bá mi gbé kinní yẹn kúrò níbẹ̀ díẹ̀ níbi òkè yẹn ọ̀rá sún síbẹ̀ díẹ̀ kí ni what Islam brought Alukurani níbi ó ní qatilu ladina la yu'minuna billah. Máa jà lógun àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Allah.
wàlá bil yawmil akhir tí wọ́n tún nígbàgbọ́ nínú ọjọ́ kan yìí wàlá yuharimuna ma haramallah wọn sì léèwọ̀ ntí Allah sọ fún wọn wípé ẹ gbọ́dọ̀ débẹ̀ o wọ́n tún débẹ̀ wa rasulahu ntí Muhammad sọ fún wọn wípé ẹ má ṣe o wọ́n tún ṣe so ìrẹ Muhammad tó bá ti rí gbogbo wọn gbógun tí wọn kó bá wọn jà wàlá yudinuna dinal haqqi wọn à ṣe ẹ̀sìn òdodo minal lazina utul kitaba nínú àwọn tá a fún ní tíyà tá a fún ní tírà tá a fún ní ìwé àtayútú jísíyàtàn anyadin wà ń sọ gírùn àwọn tó bá ti rí mú nínú wọn tó máa mú wọn kó o dè wọn kó gbára ń ṣàn lọ́wọ́ wọn tó bá ti gbá wọn tán kó bá ti gbára ń ṣàn lọ́wọ́ wọn tán kó tó wá sọ wọn di ẹni yẹpẹrẹ so gbára ń ṣàn lọ́wọ́ wọn kó sọ wọn di ẹni yẹpẹrẹ. bí àárín yẹn ṣe rí nìyẹn ọ̀nà àti sọ ilẹ̀ àwa ọmọ Yorùbá dẹni yẹpẹrẹ kí wọ́n dẹ̀ gbalẹ̀ wa náà ni wọ́n wá náà fi ń kó ìkórìíra bá wa so ẹ yẹ ká tún wá lọ sí Quran 9 verse 123 ká tún wo nǹkan tí yẹn náà sọ nípa nǹkan tí Islam tó mú wá. ó ní o believers mùsùlùmí òdodo fight the disbelievers around you. ẹ bá àwọn tí ò kì í ṣe mùsùlùmí tí wọn ò gbàgbọ́ ní ẹ̀sìn Islam tó wà lágbègbè yín nílé yín alábàágbé yín alábàtàn yín ẹ bá wọn jà. Let them find in you harshness. ẹ jẹ́ kó rí ilé koko lára yín kẹ́ ẹ máa dún mọ́ wọn ọ̀yìn kẹ́ ẹ máa bá wọn jà. And know that Allah is with those mindful of him. kẹ́ ẹ dẹ̀ mọ̀ pé Allah wà pẹ̀lú yín o ẹ̀yin tẹ́ gbọ́ nǹkan tá Allah ní kẹ́ ṣe. Ẹ tún bá wa kàn lárúbáwá ẹjọ. Ọbáṣọlá. alukurani ní yá ayú alẹ́zí náà àmọ̀nù àpè ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí olódodo kọ́ọ̀tìlú ẹjà lógun alẹ́zí náà yá lókun mínàlù kùfàr àwọn tí wọ́n ń bẹ lágbègbè yín tí wọ́n súnmọ́ yín tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n nígbàgbọ́ nínú nǹkan tẹ́ nígbàgbọ́ wálíyẹ́jì dúfí kúngílì sọ̀tán ẹ mú ẹ lè koko mọ́ wọn ẹ fara ní wọn ẹ fúnlẹ̀ mọ́ wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé n tí wọ́n ń ṣe kò wá òkè kò wọ́n àtẹ̀lé ń tà láàfẹ́ ẹ fara ní wọn wàhálà muhana láàmú àlùmọ̀tẹ́kìn ẹ lọ́ọ́ mọ̀ wípé Allah máa ń bẹ pẹ̀lú ẹni tó bá níbẹ̀rù rẹ̀. Àwa náà ti gbọ́ nǹkan tí Allah tún sọ ń bẹ̀ yẹn tí a dẹ̀ mọ̀ pé ìkórìíra bí kò dá wàhálà lẹ̀ ló mú wá bí ká máa kanra mọ́ èèyàn ó ní kẹ́ kanra mọ́ wọn àwọn tí ò bá ti gbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn àmọ́ bóyá ẹ̀yin wá rò pé bóyá àwọn mo dẹ̀ ní Muslim friends o àwọn Muslim friends mi wọ́n dẹ̀ máa ń ṣe dáadáa pé wọ́n ń kanra mọ́ mi o wọ́n ń ṣe dáadáa pẹ̀lú mi o ó ní nǹkan ǹjẹ́ ẹ mọ̀ pé Kùránì náà ni wọ́n tẹ̀lé ẹ jẹ́ ká mú Kùránì yẹn wá ẹ ká lọ wo Quran 3 verse 28 ká wò. Ẹgbọ́n nǹkan tí Quran yìí sọ Quran 3:28 sórí wọ́n tó bá rò pé bóyá mùsùlùmí tó nílọ́rẹ̀ẹ́ ó ń ṣe dáadáa pẹ̀lú ẹ ó ń tàn ẹ́ ni o ẹ máa gbọ́ ó ní believers should not take the disbelievers as guardians instead of the believers. ẹ̀yin mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ mọ ẹni tí ò ń ṣe mùsùlùmí lọ́rẹ̀ẹ́ o àbí alábòjútó àbí alábàáṣe kẹyà lọ mú mùsùlùmí ẹgbẹ́ yín ni kẹ́ bá ṣe. And whoever does so will have nothing to hope for from Allah. ẹnikẹ́ni nínú ẹ̀yin mùsùlùmí tó lọ bá ẹni tí ò ń ṣe mùsùlùmí ṣe o ò ní nǹkan kan bá ṣe pẹ̀lú Allah ti kọ̀ ẹ́ léni o. Unless it is a precaution against their tyranny. àyàfi tó bá jẹ́ pé bóyá ẹ fẹ́ fi ṣe sàkámàǹjẹ bóyá ìjọba àlù bí àpẹẹrẹ àwọn ládàárí yín ẹ̀dẹ̀ wà lábẹ́ wọn ẹ lè dàbí ọgbọ́n kẹtàn wọn. And Allah warns you about himself. Allah lóhun kìlọ̀ fún yín o nípa ara òun. And to Allah is the final return. kẹ̀dẹ̀ máa rántí pé ọ̀dọ̀ òun lẹ máa padà sí. Ẹ tún bá wa ka Ọbáṣọlá.
ya alukurani ní la yattaisi lil mu'minuna al kafirina awliya'a min dunil mu'minina. ìyẹn ni pé la yattaisi lil mu'minuna mùmíní ò gbọ́dọ̀ mú káfìrínà àwọn aláìnígbàgbọ́ áúlìyá àní ọ̀rẹ́ ayò míndú nílẹ̀ mùmíní àyàfi kó jẹ́ mùmíní. ẹ ti rí mùmíní ńlẹ̀ ẹ wá ń lọ mú àwọn tí wọ́n yìí ṣe mùmíní ẹ ń lọ mú wọn lọ́rẹ̀ẹ́. ó wá ní wàmọ́ yẹ fàálzálíkà ẹni tó bá lọ sí irú eléyìn fàlẹ́ ìsàmínà láì fi ṣe yìn wò ó ní nǹkan kan lọ́dọ̀ alámọ̀. tó irun rẹ tó kí ó ti bàjẹ́, àwẹ̀ rẹ tó gbà ó ti bàjẹ́, sàká rẹ tó máa ń yọ ó ti bàjẹ́, ẹ̀yìn ájì rẹ tó máa ń lọ ó ní fàlẹ́ ìsàmínà láì fi ṣe yìn o gbogbo tó ní pátá gbogbo ẹ̀ ló ti bàjẹ́ ò ní nǹkan kan mọ́. tó bá ti lè lọ mú ẹni tí èè ṣe mùsùlùmí tó lọ mú lọ́rẹ̀ aláàní gbogbo iṣẹ́ rẹ pátá tó ní lọ́dọ̀ ọ̀hún ó ti bàjẹ́. so gbogbo wa náà rí ó wá ní ilá àǹtàtàkù. Ọbáṣọlá ẹni ṣòǹdẹ mo ti ní ìṣẹyìn. ilá àǹtàtàkù mínírùn tó kọ́ tán àyàfi kó jẹ́ bí a bí. pé ó tiẹ̀ tún fi lè pé padà sójú ọ̀nà ẹ̀sìn. wàyà zírù hum lọ́wù náfṣàwù wàyú àzírù hum lọ́wù náfṣàwù wà ilallahi al-masiru. wọ́n jẹ́ kẹ́ ẹ lọ mọ̀ wípé yóò àzírù hum lọ́wù Allah ni yóò máa ṣe kínní. Allah ti kìlọ̀ fún yín lérí rẹ̀ wáìsì nìyẹn. ẹ ṣọ́ra yín o ìyẹn ni pé a ti wọ́nu yín ẹ gbọ́dọ̀ ṣe wá ilallahi al-masiru ẹ ló gbà pé ọ̀dọ̀ Allah ni gbogbo yín máa padà sí. ẹ wò bó ṣe ń dọ́ta kalẹ̀.